Ẹ̀yìn asán o ẹ̀yìn asán Péjú ọmọ Ògúnmọ́lá ẹ̀yìn asán o ẹ̀yìn asán ó ti lólúwa lẹ́yìn o ọ̀rọ̀ rẹ̀ mọ́ adáyọ̀ o ọ̀rọ̀ rẹ̀ ti adáyọ̀ o ó ti wí kí ọ àárẹ̀ àwò ẹ̀yìn asán o mo ti lólúwa lókè o ọ̀rọ̀ rẹ̀ ti adáyọ̀ o ó ti wí kí ọ àárẹ̀ àwò ẹ̀yìn asán o ẹ̀yin tèmi ìyókùn o ìhanra o a kú dédé ìwòyí ẹ̀dẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí èní á dára fún gbogbo wa o àríbá ti ṣe àárọ̀ náà gbégbá o pé orúkọ tèmi kò kúkú yí padà èmi olólùfẹ́ yín náà ni màmá Ètòlédè Èkìtì ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì aya ọmọ Èkìtì Èkìtì di méjì lọ́dọ̀ mi o ìyá lọ́mọ eléyìnkùlé àdéwúre gẹ́gẹ́ bí olólùfẹ́ wa yìí Péjú Ògúnmọ́lá ọmọ wa lẹ́kìtì ni o ọmọ olókè méjì takọtabo lórí ọ̀raran ni ọmọ wa ọmọ ẹkùn ọmọ olókè kò mòkè gígùn òkè sọradọta òun ni a gbé wá sí orí ètò wa léni ó ṣeé ṣe kí ẹ̀yin kankan kẹ́ ẹ ti rí olólùfẹ́ wa yìí o ọmọ wa lẹ́kìtì ni o ọmọ wa gidi ni kì í ṣe ọmọ àlè gbogbo àwa Èkìtì pátápátá la dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ tá a dẹ̀ tì í lẹ́yìn tá a dẹ̀ ń gbàdúrà fún ó jáde o ó jọ wá lójú ó yà wá lẹ́nu nǹkan tó ṣe nǹkan àríkọ́gbọ́n ni ó jọ wá lójú gidi a dẹ̀ bá dúpẹ́ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ a dẹ̀ kí dáadáa pàtàkì láti ọ̀dọ̀ èmi gangan wípé ó kú ọmọ ṣe ó kú ọmọ ṣe ó mú orí mi ó jẹ́ kí orí mi gan kó wú sí i ó kú ọmọ ṣe o nítorí wípé kò sẹ́ni tí nǹkan tó ṣẹlẹ̀ sí lè ṣẹlẹ̀ sí ó sì máa kárí bọnú ni àmọ́ ó ti gbà fún Ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ sì ti máa dé ayọ̀ o gẹ́gẹ́ bí orin tí wọ́n fi sí mi lẹ́nu pé kí n kọ fún lẹ́ni nìyẹn wípé ọ̀rọ̀ rẹ̀ sì máa dayọ̀ ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n gbé nǹkan tí Péjú Ògúnmọ́lá sọ kẹ́ ẹ wá gbọ́ nǹkan tó sọ àríkọ́gbọ́n ni eléyìí fún gbogbo àwa ènìyàn o bẹ́ẹ̀ ni àríkọ́gbọ́n ni. To my dearest fans, colleagues, family and supporters across the world. Láti bí oṣù méjì sẹ́yìn tí mo ti lose ọmọ mi ni mo ti wà nínú ìpòrúurú ọkàn àti ìbànújẹ́. Àmọ́ bí mo ṣe wà nínú ìbànújẹ́ yìí bẹ́ẹ̀ ni gbogbo àgbáyé jẹ́ kí n mọ̀ wípé àwọn wà lẹ́yìn mi. Mo rí ìfẹ́ tẹ́ fi hàn mí o mo ń fìlà àdúrà yín ìtọ́jú yín gbogbo ẹ̀ náà ni mo rí ẹ ṣé mo dúpẹ́ o. From the bottom of my heart I want to say a very big thank you to everybody across the world. Mo mọ̀ lóore o. Orin ìgbàgbọ́ kan sọ wípé ìgbà tó bá tẹ́ wá lọ́rùn you are the most high. Bí ó dẹ̀ tẹ́ wá lọ́rùn you are the most high God. Mo ti gbà fọ́lọ́run pátápátá. Ẹ ṣé mo dúpẹ́. Mo mọ̀ lóore. Today, I rise again. Not because the pain is gone, but because I know Ayomekun will want me to. My passion calls, and it is time for me to return back to the screen where I belong to. To all filmmakers, directors, producers, and my industry colleagues out there, I am back, stronger and wiser. Let's make magic again. Iṣẹ́ yá.
ṣe gbọ́ nǹkan tó sọ bẹ́ẹ̀ yẹn ẹ̀yin tèmi, ṣe rí pé ó ṣọkàn akin, ó ṣe bí ọkùnrin. Ẹni tó bímọ ọmọ ló máa sì, ẹni tí ò bímọ ọmọ ló máa sí. Ó kúkú ti bá wọn ṣàbíyamọ rí, kì í ṣe àgàn. Mo kí ẹ o, mo kú ọmọ ń ṣe lẹ́ẹ̀kan sí, káre o. Gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ pátápátá tó ń ṣe ọmọ fún ẹ, ikú ẹ̀ṣẹ̀ àrùn kò ní gbà wọ́n lọ́wọ́ rẹ o. O ò ní sunkún mọ́, gbẹ̀yìn ayé ẹ ayọ̀ báyìí ló máa já sí. Ìyanu láìpẹ́ ó wá ṣẹlẹ̀ sí ẹ tí ìwọ gangan fúnra rẹ tí ò ní lè lérò. Ọ̀pọ̀lọpọ̀ wa la bá kẹ́dùn, ọ̀pọ̀lọpọ̀ wa la kí ẹ lóòótọ́, ọ̀pọ̀lọpọ̀ wa ló wù wá ká bá ẹ sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní gbogbo àsìkò yìí, ṣùgbọ́n tí kò sí àǹfààní rẹ̀. A máa dúpẹ́ lẹ́ni fún bí o ṣe ṣara rẹ jọ tó o dẹ̀ bọ́ síta, tó o dẹ̀ fi ẹ̀dùn ọkàn rẹ hàn. O ò ní sunkún mọ́ láyé o, ìbànújẹ́ ò ní jẹ́ tìrẹ o. Káre o, ọmọ wa ọmọ ẹkùn. Ẹ̀yin tèmi, ẹ jọ̀wọ́ ẹ má ṣe bá mi túbọ̀ gbórí ìyìn kẹ́ tó bá mi kí olólùfẹ́ wa ọmọ wa lẹ́kìtì yìí o, Péjú Ògúnmọ́lá. Káre o. Ẹ jẹ́ ká pàdé ní comment section. Ìyókùn ìyanra ọmọdé ti dì sí o, àdé àjẹkànra o.